èyí o ọdún àṣeyẹ rẹ ni ọdún èyí o ọdún àṣeyẹ rẹ ni gbogbo ire tí o pè gbogbo rẹ ló bí àwa ọdún èyí o ọdún àṣeyẹ rẹ ni ọdún èyí o ọdún àṣeyẹ rẹ ni ọdún èyí o ọdún àṣeyẹ rẹ ni gbogbo ire tí o pè gbogbo rẹ ló bí àwa ọdún èyí o ọdún àṣeyẹ rẹ ni Emmanuel ọdún èyí o ọdún àṣelàrẹ ni ọdún èyí o ọdún àṣeyẹ ni gbogbo ire tí o pè gbogbo rẹ ló bí àwa ọdún èyí o ọdún àṣeyẹ ni ọdún èyí o ọdún àṣeyẹ ni ọdún èyí o ọdún àṣeyẹ ni gbogbo ire tí o pè gbogbo rẹ ló bí àwa ọdún èyí o ọdún àṣeyẹ ni. Prophet Emmanuel John ọmọ ọlọ́jọ́ bí orí ló ṣàgbé tó fi jọba ìlú ìdáró orí ló ṣàlùkò tó fi jọba òde èkósùn orí ló gbé lékelèké tó fi jọba òde ìkẹfun ọmọ ọlọ́jọ́ bí òkú oríire orí ló bẹ́ẹ̀ ṣe àtètè nínú àtètè gbẹnikù fún òòṣà orí àpérè bàbá wẹ̀ mọ́ kó jíire ló polí àgúnlẹ̀ mọ́ ọ̀hún bó bá wà fẹ̀rẹ̀ bòtò kó jíire nísàárẹ̀ àgùn tẹ̀tẹ̀ ìgbà tí wọ́n ọmọ ọlọ́jọ́ bí tó ti jíire lónìí àbùṣebùṣe ojú tọ̀tà ojú tẹlẹ́gàn ọ́bì ó ṣọjọ́ bí tọdún ọdún níná mímọ̀ ṣe kó agbára dẹ̀kọ́ orí ọ̀fẹ́ ni Apostle Bright P.O. ló gbé mi débi alámọ̀wọ́ ọmọ alárí ọdẹ ó ní bá mi kí Emmanuel dáadáa olówó orí ẹwà tó mi ni mò ń wí o ọkọ rẹwà ìyàwó rẹwà bó lọmọ òun ò ṣe ní ìrẹwà ẹ wí fún mi ẹni bẹ fàyà rere kó dènà kó bímọ rere ẹni bá fọkọ àtàtà dandan ni kọ́mọ rẹ̀ ó wúlò ẹjẹ afẹ́yàwó rere káfẹ́ kọ rere ká lè bímọ gidi ẹni fòbùrẹ̀ wà láyà ó dá mi lójú ọmọ wọn ò ní sunwọ̀n ẹni fòbùrẹ̀ wà lọ́kọ ó dá mi lójú ṣìgìdì wọn á bí nígbẹ̀yìn ọ̀rọ̀ ilẹ̀ ìjà àgbà nílé màá bọ́ débẹ̀ ṣeun re ìjà àgbà tó láwọn ọjà mọ́ owó ni wọ́n ń wá ìjà àgbà ọ̀sẹ̀ local government ló wà nípínlẹ̀ Ondo débẹ̀ kó béèrè ọ̀rọ̀ ọkùnrin wọn sunwọ̀n obìnrin wọn gan wúlò púpọ̀ jù kò sẹ́ni báwọn dòwò pọ̀ tí kì í níláárí ìlú gidi tó ṣe mú yangàn láwùjọ ni ilé ọmọ ọlọ́jọ́ bí Emmanuel dára ó nàró wámúwámú àtòfiṣẹ́ ogun rán ẹni bá mọ̀ Emmanuel á mọ̀ fọkùnrin tọkùnrin ọkùnrin wàwà wọ́wọ́ ọkùnrin wòwò wáwọ́ ọkùnrin tí ń dábí ẹ̀dùn tí ó rọ̀ bí òwe ni. ìlẹ́ o Emmanuel ọmọ Buraimo wàá kú sọ̀pọ̀ ẹ̀ láyé o níbọjọ́ ọlọ́jọ́ lọ. Elédùmarè tó kúkú rán oníṣẹ́ lèmi rí bá fún. ọba tó tẹ́lẹ̀ bí ẹni tẹ́ni tó ta sánmọ̀ bí ẹni taṣọ ọba lánàá ọba lónìí. ọba tí gbogbo ayé faratì tí ò faratẹnikẹ́ni alágbára tó lágbára jẹun tó lágbára lójú ara wọn. ó bá wu bàbá mi aṣojú aṣọ̀dá alágbára tí dára nú ara ẹrù jẹjẹ lórúkọ rẹ̀ ń jẹ́ agbọ́jọ́ ogójọ́ ọkùnrin jìnnìjìnnì tí ń dẹ́rù bọ́ mojú arélumọ bí owó akungéńdé bí ẹni kẹsàn ọ̀sọ̀ kò já lómọkùnrin wo òrò wàrà ọba tó kọ̀ tó rán níṣẹ́ ọlọ́nbílẹ̀wù mí ọ̀ṣọ́fà ọba tó lè kókó bí ojú ẹja òkè ńlá téèyàn kan ò lè bì kówó agbára ńlá tí túni sílẹ̀ nù gbèkùn èṣù ni òní lọ́jọ́ kẹfà oṣù kẹsàn-án ọdún tàbí ọ̀sọ́kè èèpẹ̀ níjọ́sí tí gbogbo ìdílé Buraimo tí wọ́n ń kí yeye rẹ̀ kú oríire tí wọ́n ń kí lọ́tún tí wọ́n ń kí lọ́sì. àmọ́ kékeré jòjò lọ́jọ́ sí ó ti dàgbà ó ti tójú bọ́ ó ti di géńdé ọlọ́run ó kú oríire. Prophet Emmanuel John ọmọ Buraimo ò ní fòrò ní dààmú ẹ bá ní òkú láṣáájú ẹkú ò ní bọ́jọ́ ọlọ́jọ́ lọ. ẹyẹ tí ó dorí kodò bí àdó òsín nígbó ológbòjò ń bàbá egúngún mo ti sọ. ẹranko tí ó sùn bí ẹta ò sí lọ́dọ̀ bí kìnìún bá ń bọ̀ lọ́ọ̀kan gbogbo ẹranko tí ń bẹ níjù wọn apá lọ́lọ́lọ́lọ́. ẹyẹ tí ó rẹwà bí ọ̀kín ó dọ̀nà rere ó di jìnnàjìnnà. Emmanuel táwọn obìnrin rí tí wọ́n yọwọ́ ọṣẹ ó ń bọ̀ lọ́ọ̀kan kò tí ì dé gbogbo obìnrin tí ń sásọ̀tún wọ́n sásòsì wọ́n lárẹ̀wọ̀ ọkùnrin dé o. ó dé táìdé gbogbo obìnrin pátá ni wọ́n ń bẹ́ bí ọkọ tán ní lọ́ọ̀dẹ̀. Emmanuel ó ti wá ṣe tọdún ọdún yìí náà wàá tún ṣe tẹ̀mí ìsìn wàá gbó bí olúgbogbo tí gbó láyé wàá gbó bí olúgbogbo tí rí bò.
wàá gbọ́ bí àwọn àgbà kan tán fọ múwú sonde sọ̀run ayúlọ ayúbọn lọ́wọ́ yẹnu àtẹ̀pẹ́ lẹ́sẹ̀ tẹ̀nà ọdọọdún ni lásogún Emmanuel ọdọọdún ni yeye sọgbọ̀n ọdọọdún làbí ayé àṣàrò tàtọdún bá ti dún kèrègbọ́n àmáwọ̀ tuntun mọ̀ wáyé ọdọọdún ní sàpọ̀rúrú ọdọọdún lè ruwa ń wà láàlà wà á fọwọ́ pa wùwà fèrègì jóbi òní kó sí pàǹgbà ayé òní tójú lẹ̀ mọ́lẹ̀ Emmanuel ọjọ́ tí bí bá ń palẹ̀ òní sí nílé lọ́jọ́ tí bí bá ń pọ̀nà òní rìnnà bí kú bá ń pààyàn láì lówó lọ́wọ́ wàá lówó wàá níláárí wàá jẹ́ èèyàn pàtàkì lórí iṣẹ́ lórí ẹbí lórí ara lórí iṣẹ́ ìránṣẹ́ ònírógun wàhálà Apostle Bright mo jíṣẹ́ tó rán mi sí Prophet Braimon Emmanuel John àmọ́ ó mo ṣẹ́ díẹ̀ kù síkùn tán bá bí ilé rèé gbé ta ní kọrin ewì kọ́mọ lọ́jọ́ òbí gan ẹ sọ fún wọn pámọ́ ó ní nọ́mbà mi rèé 09037455658 gbọ́ lẹ́ẹ̀kan sí i 09037455658 ìwọ ni mí olódù ọba ọmọ atẹ́nigbọrẹ